Igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Iyọ̀lá Omíṣore tó tún jẹ́ akọ̀wé àná fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyún sẹ́nitọ̀ Iyọ̀lá Omíṣore ó mà ti jẹ́ kó di mímọ̀ o wípé nínú ìpàdé tó ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe láìpẹ́ ló ti sọ èròǹgbà fún òun tó ń sì rí i pé Tinubu ní èrò rere fún Nàìjíríà àti pé láìpẹ́ láì jìnnà ní ètò ìṣòro ọ̀rọ̀ náà Nàìjíríà ni yóò dópin. Lásìkò tí Omíṣore ń sọ̀rọ̀ ni ló jẹ́ kó di mọ̀ pé nígbà tó ń rí Tinubu gbẹ̀yìn ó ní Tinubu mà tú àṣírí ńlá fóun wípé òun ti ń bá ìjọba orílẹ̀-èdè Germany òun ti ń bá wọn sọ̀rọ̀ àwọn sì jọ ṣèpàdé àwọn ti jọ fẹnukò wípé Tinubu yóò ran ìjọba orílẹ̀-èdè Germany yóò ran Nàìjíríà lọ́wọ́ láti jẹ́ kí iná ọba láti jẹ́ kó dúró déédéé kó sì jẹ́ pé ojoojúmọ́ ní gbogbo ọmọ Nàìjíríà ni yóò máa rí iná lò. Omíṣore wá jẹ́ kó di mọ̀ wípé pẹ̀lú nǹkan tí Tinubu sọ àti gbogbo nǹkan táwọn tún jọ sọ pẹ̀lú àwọn nǹkan tó ń rí àtàwọn ètò tó lóun ń ṣe lábẹ́lẹ̀ pàápàá àwọn ètò tó ń tán ìṣẹ́ àtòṣe bíi owó tó ń fáwọn ọmọ iléèwé tó fẹ́ máa yá wọn bíi àwọn owó tó ń pín fáwọn ọmọ Nàìjíríà pàápàá nípa iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ gbàyígbádùn aráàlú Ministry for Humanitarian Affairs olóhùn rí i pé Tinubu ń ṣiṣẹ́ takuntakun láti mú orílẹ̀-èdè bọ̀ sípò àti láti jẹ́ kó rí i pé gbogbo ọmọ Nàìjíríà wọ́n bọ́ kúrò lẹ́yìn inú ìṣẹ́ àtìyà tó sì tó ní pẹ̀lú ètò òun tú àṣírí nípa tí Tinubu sọ fún òun pé òun ti bá ìjọba Germany sọ̀rọ̀ lórí bí iná yóò ṣe máa dúró Nàìjíríà olóhùn mọ̀ pé bílẹ̀ náà bá tún ṣẹlẹ̀ Nàìjíríà yóò yí padà sí dáadáa. Fún ìdí èyí Omíṣore tọ́pọ̀ èèyàn tó mọ̀ sí Chryzor tó jẹ́ olóṣèlú ńlá pàápàá ní ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ ìlú abínibí ẹ̀ ó ní kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ká ní sùúrù fún Tinubu kán sì ṣàtìlẹ́yìn fún ká tó máa ṣàdúrà fún nítorí pé ó fojú hàn pé dídùn lọ́sàn yóò padà so.